mo ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé àwọn iṣẹ́ yìí ti jáde, orin ti jáde, wọ́n ti ń lò ó tẹlifíṣàn, wọ́n ti ń lò ó rédíò, akọ̀ṣàyédé gbọ́ àwọn National Films and Video Censors Board wọ́n ní wọ́n báànù orin yìí o. bóun ló ṣe jáde kó tó di pẹ́ ṣẹ̀ṣẹ̀ ń báàní àti pé ó ti rìn lọ, ó ti rìn oṣù 3 oṣù 4 ẹ̀ tó fò tẹ́lẹ̀ bóun ló ṣe jẹ́. ẹ ṣe rí gbogbo nǹkan kọ́ la mọ̀, gbogbo ibi kọ́ tẹ̀ la lè dé pẹ̀lú bó ṣe jẹ́ pé gbogbo 36 states náà la wà àti zonal structures ta tún ní zone 6. ṣe rí àwọn nǹkan kan ló máa ń fa àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. a gbọ́dọ̀ dárúkọ àwọn tẹlifíṣàn míì láì ṣe Orísun o. Orísun tẹ gbọ́dọ̀ ṣe. àmọ́ because a mọ̀ pé àwọn Orísun àti àwọn kan wọ́n tẹ̀lé òfin ìlànà. àwọn tẹlifíṣàn àtàwọn rédíò station kan náà àwọn náà tẹ̀lé òfin ìlànà. so tó bá ti mú eré yẹn lọ bá wọn ó yẹ kán béèrè lọ́wọ́ wọn ni pé ṣáwa fàṣẹ sí. àmọ́ wọn ò ní béèrè. ẹ sọ fún wọn tọ́lọ́pọ̀ wọn. wọn ò ní béèrè. tọ́wọ́n bá dẹ̀ ti béèrè tọ́wọ́n bá ti wá fẹ́ síta a lè kọ́ gbọ́ a lè má kọ́ gbọ́. ìgbà tá a bá máa fi gbọ́ yẹn la máa wá react bẹ́ẹ̀ yẹn pé èyí ò bá lù mú o ẹ gbọ́dọ̀ gbọ́ mọ́ o ẹ gbọ́dọ̀ ṣe báyìí mọ́. àmọ́ pẹ̀lú ẹ̀ la ṣe máa ń gbà wọ́n lámọ̀ràn pé nǹkan tó bá wùn kó gbé wá tó bá gbé wá sọ́jà bíi ráìsì ni tán lọ ṣe látòkò òkúta wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. oríṣiríṣi nǹkan ló máa wà ń bẹ̀ àmọ́ tó bá gbé wá dọ́dọ̀ wa àá yọ abẹ́ yọ aṣọ ayọ̀ kàńdá kúrò ń bẹ̀ kó tó gbé jáde. àwọn míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wò pé ká lọ sí censor board àwọn alágbára àwọn ìmáàmù wa bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ìtòrò ọ̀gbọ́ ayé ni ló ṣe rí bẹ́ẹ̀. nísìnyí ẹni tí ọwọ́ bá tẹ̀ tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ jọ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá gbogbo yín lẹ ní etí tó jù wá lọ. tí aráàlú ò bá pè wá sáwọn àkíyèsí míì àní mọ̀ torí a kì í ṣàlùjọ. nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò bó ṣe ń ṣe ẹ̀ bá pọ̀ ọlọ́pàá sí wọn mọ̀ gbogbo àdúgbò kan lọ́lọ́pàá wà. irú àwa náà sí ọlọ́pàá fíìmù àti fídíò ní wa. àmọ́ ọlọ́pàá ti wa kì í ṣe ká fúnyàn lọ́kùn lórùn. kẹ́ gbé nǹkan wá ká bá yín wò ó dáa. irú àwọn tó wá ń ṣe irú nǹkan báyìí tí wọ́n ti lọ ń gbéṣẹ́ jáde láì ṣe pé wọ́n sọ fún yín ṣé ó ní ìjìyà tẹ̀ ń fi ń jẹ wọ́n àbí ẹ kàn sọ fún wọn pé máa lọ lálàáfíà ọmọ ọ̀dọ́ rere láti fi dènà irú ẹ̀ láti má ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú. ìjìyà yẹn pọ̀ púpọ̀ àmọ́ kò tún wá pọ̀ tó ìtòrí ẹni tó ṣerú ẹ̀ bóyá ojú orin olórin kan ni o bóyá ó gbé nǹkan tí ò dá sílùú ni o. sáfẹ́fẹ́ àbáwọn ọ̀rọ̀ àlùfàǹsá á fọ́ ẹ lórí á gé ẹ lọ́rùn á oríṣiríṣi ọ̀rọ̀ sọkúsọ. ìyẹn wàhálà ni bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ọ̀gá wa ní mínísítírì táwa wà Alhaji Lai Muhammed ó ń bá àwọn aṣòfin wa ó ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí ìyà yẹn tún ṣe máa pọ̀ jù bẹ́ẹ̀ lọ ìjẹun tó ṣe nǹkan tó fẹ́ bàlù jẹ́ apààyàn ni ó ju pé kókò gbé nǹkan kan sáfẹ́fẹ́ lọ nǹkan tó gbé sáfẹ́fẹ́ ó lè dà lóru ó lè dorí ọmọ rú ó lè kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ burúkú gbogbo yẹn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ bí ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣòfin ní National Assembly láti tún mú ìjìyà yẹn wọnú òfin tó wà ńlẹ̀ òfin yẹn wà ńlẹ̀ o ìjìyà wà ńbẹ̀ àmọ́ wọ́n wò ó pé ìjìyà yẹn ò tó so à ń gbìyànjú sí láti jẹ́ kí another law tó ìjìyà tó dópin ó tún ṣeé ṣe lórí ọ̀rọ̀ tẹ́ sọ.